ìgbà kejì gbajúgbajà àgbà olórin ẹ̀mí tó tún ti fìgbà kan jẹ́ olórin jùjú tẹ́lẹ̀ ní Ajíhìnrere Ebenezer Obey Fábíyì tí gbogbo ayé mọ̀ sí Baba Commander. Ó mà tún ti dá sí ọ̀rọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Agbájélọlá ẹni tí gbogbo ayé mọ̀ sí Barrister àti máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọmọọba Kílẹ̀lẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ti ìlú Èkó ìyún Alhaji Wasiu Àyìndé Ọmọgbọ́láhàn Masha nífowóṣe ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate. Ebenezer Obey ìyún Baba Commander ó tún ti dá sí ọ̀rọ̀ wọn o fún ìgbà kejì tí bàbá náà tó sì tó ti yanjú ọ̀rọ̀ ọ̀hún pátápátá. Kì í ṣe ìròyìn mọ́ pé àárín ẹbí Barrister àti Alhaji Wasiu Àyìndé kò gúnrégé tó sì jẹ́ pé àwọn méjèèjì wọn kò gba ti ara wọn. Èyí tó sì fa ìbínú gbẹ̀yìn ni bí àwọn ọmọ Barrister bá ṣe fẹ̀sùn kan Wasiu Àyìndé pé gbogbo iṣẹ́ rere tí bàbá àwọn ṣe sílẹ̀ ló fẹ́ máa fọwọ́ dànù àti pé bí bàbá àwọn bó ṣe jó nínú rẹ̀ tó fa orin fújì lé lọ́wọ́ kó tó kú ó ní ṣe ni Wasiu Àyìndé náà fẹ́ máa fi ibi su bàbá àwọn pàápàá bó ṣe fẹ́ tún ìtàn fújì pa tó fẹ́ máa sọ yìí pé àwọn kan àwọn síwájú Alhaji Barrister àwọn síwájú ẹ̀bẹ̀rẹ̀ orin fújì èyí tí àwọn ẹbí náà ló dùn àwọn púpọ̀. ṣá o ẹ rántí bẹ́ẹ̀ bá ń fọkàn bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ bọ̀ ààrẹ ẹgbẹ́ àwọn onífújì lórílẹ̀‐èdè yìí Fuji Musician Association of Nigeria FUMA Alhaji Síkírù Àyìndé Agboola tí ó gba ìmọ̀ sí SK Sensation tàbí kò lọ títí lásìkò tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nínú ọdún yìí ló jẹ́ kó di mọ̀ fún wa pé lásìkò tí ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí Barrister àti Wasiu Àyìndé ó ní níṣe ni òun gbé ìgbésẹ̀ ó láwọn èèyàn màṣírí pòǹgà lòun parí ẹ̀ ó níṣe lòun lọ bá Ebenezer Obey nílé tóun dọ̀bálẹ̀ tóun sì ń sunkún níwájú ẹ̀ pé kó jọ bàbá ló jẹ́ fún Barrister ń gba ayé ẹ̀ bàbá ló sì jẹ́ fún Wasiu Àyìndé lásìkò yìí kó jọ kó bóun parí ìjà náà. Ó ní Ebenezer Obey ń ló máa kó Wasiu Àyìndé àtàwọn ẹbí ọmọ Barrister tó yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí ogun tọ́tọ́ tẹ̀ tán tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìjà míì mà tó ti dé pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Wasiu Àyìndé tó ṣe lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà tó ṣe pẹ̀lú tẹlifíṣàn Àgbàlẹ̀tù TV ìní Wasiu Àyìndé ti jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ lòun gbà fún Barrister gẹ́gẹ́ bí bàbá àwòkọ́ṣe àti aṣíwájú ṣùgbọ́n tó ní òun ò kọ́ṣẹ́ ní abẹ́ rárá o àti wípé ńgbà tóun dọ́dọ̀ Barrister òun náà tí ì jẹ́ nǹkan kan inú yàrá kan ni àwọn jọ ń gbé. Ọ̀rọ̀ yìí ló mà bí àwọn ẹbí Barrister àti àwọn olólùfẹ́ nínú tí wọ́n rí gẹ́gẹ́ bíi pé Wasiu Àyìndé ó tó ń fọgbọ́n yẹ̀yẹ́ bàbá náà eléyìí lásìgbọ́ pé ó tó fa ìjà tuntun. Ṣùgbọ́n nínú ètò tí àwọn olólùfẹ́ Barrister tí wọ́n ń pe ẹgbẹ́ wọn ní Barrister Fans Legacy in General lábẹ́ ààrẹ wọn Alhaji Adisa Osiefa tí wọ́n ṣe ní ilé Ebenezer Obey láti lọ kí ìní Ebenezer Obey ló ti fi àǹfààní náà ló fi parí wàhálà Wasiu Àyìndé àtàwọn ẹbí Barrister. Olóyè Ajíhìnrere Ebenezer Obey ó jẹ́ kó di mọ̀ fáwọn ọmọ Barrister pé Wasiu Àyìndé ò yẹyẹ bàbá wọn olóhùn mà dáadáa ó ló bọ̀wọ̀ fún Barrister púpọ̀ bẹ́ẹ̀ ni kò lè ṣe tàbùkù ẹ̀ láéláé. Ó ní àwọn ló ṣe ọ̀rọ̀ tí Wasiu Àyìndé sọ gbọ́ àti wípé gbogbo nǹkan tó sọ náà ó fẹ́ fi gbógo Barrister ga ni pé bàbá òun àti olóore òun nídìí iṣẹ́ orin fújì ni. Yàtọ̀ sí àwọn ọmọ ẹgbẹ́ Barrister Fans Legacy in General tó wà nínú ìpàdé pàtàkì tó ti parí ìjà yìí àwọn ọmọ olóògbé Síkírù Àyìndé Barrister àwọn náà wà ń bẹ̀ àwọn tó sì wà ń bẹ̀ ní Honourable Samsudeen Balógun Ọ̀gbẹ́ni Amaruf Balógun àti Madinat Balógun.